Ẹ̀yin èèyàn lé ìwòlẹ̀ ṣe káàbọ̀ sí Mashola gist tì ní bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wáyé wọ́n ní ó kọ royal prince from the source wọ́n ló kọ sórí péèjì ẹ̀ mo dẹ̀ lọ wò ó mo dẹ̀ rí lóòótọ́ ipò kọ́ bí a ṣe gbọ́ wọ́n ní surrogate mom ló bá àǹtí wáyé gbé ọmọ yìí ọkùnrin wọ́n ní wọ́n bí sí London nǹkan tá a gbọ́ nìyẹn ṣùgbọ́n nǹkan tí ó ń yà mí lẹ́nu ni wípé báwo ni àǹtí wáyé báwo ló ṣe ṣe because a rí wọn ní ìgbà tí wọ́n jókòó ti kábíyèsí ní last week so a ṣàdédé gbọ́ pé wọ́n lọ sí London ní few days ago ni wọ́n bímọ so ṣé surrogate mom ló bá wọn gbé oyún yìí ni àbí báwo torí àárí pé kùn wọ́n yọ rárá ó ń yà wá lẹ́nu a lè sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn lé wọ́n ní wọ́n welcome ọmọkùnrin ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ àwọn site kọ̀ọ̀kan nǹkan tá a gbọ́ ni pé èèyàn kan ló bá wọn gbé ọmọ yẹn pé surrogate wọ́n ṣe mi ò lè sọ pàtó fún yín bóyá surrogate ni àbí kì í ṣe surrogate because èmi ò rí oyún nínú àǹtí wáyé ìgbà tí wọ́n ṣe event tó ń ṣe ní palace tí àǹtí wáyé jókòó a rí pé bóyá wọ́n lóyún so wọ́n ní wọ́n welcome ọmọkùnrin sí inú palace bàbá Erin ńlá wọ́n ní wọ́n tiẹ̀ ti kọ sí orí péèjì wọn àmọ́ bóyá kábíyèsí fi tọkọ Naomi létí àbí wọn fi tọ́ wọn létí a lè sọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí ju pé a gbọ́ pé wọ́n bí ọmọkùnrin lọ àwa náà dẹ̀ máa tọpinpin láti mọ bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ ẹ̀yin ará ilé bí a ṣe gbọ́ nìyẹn a ní ká mú wá sí etí ìgbọ́ yín ẹ̀yin èèyàn lé mọ̀ pé last week amújèsè wá fún yín wípé àǹtí wa ń bẹ kábíyèsí àti pé Naomi pé òun fẹ́ bímọ fún kábíyèsí wípé kí wọ́n àláhùn kó náà lóyún kó ń bímọ fún kábíyèsí àṣegísì yìí ní last week tá a fi sọ fún yín wípé ojúlórójú ṣàánú wípé tó bá jẹ́ pé lóòótọ́ nǹkan tó fẹ́ nìyẹn wípé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe tí bàbá Erin ńlá tó bá ti mọ̀ wípé àsìkò ti tó ẹ̀yin èèyàn lé tọkọ àtìyàwó ni wọ́n ṣùgbọ́n nǹkan tí kò yé mi òun ni wípé àsìkò wo sí àsìkò wo ni àǹtí wa gbé oyún tí ò máa ń ṣe surrogate mom ṣé fúnra àǹtí wa ló bí ọmọ yìí ni torí nǹkan tá à ń gbọ́ ni pé prince of the source ṣé fúnra àǹtí wa ló bí ọmọ yìí ni ó ń ṣe mí ní kàyéfì ẹ̀yin ará ilé torí ọjọ́ tí mo rí wọn tó jókòó sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí mi wọn ju ẹni tó lóyún ẹ jẹ́ kí n kí ẹ̀yin ará ilé pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o Yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí àǹfààní fún àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì àti ká má fi gbàgbé àṣà àti èdè wa ẹ kàn sí wa ní masholagist@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kan òjọ̀kan ẹ kàn sí wa ní masholagist@gmail.com Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o bí a ṣe gbọ́ o ẹ̀yin èèyàn lé
wọ́n ní àǹtí wa wọ́n ná welcome prince sí inú palace bàbá wẹ̀rin ńlá. Ṣùgbọ́n nǹkan tí ò yé wa ni pé kí ló ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti Queen Naomi. Wọ́n ní ìgbà tí Queen Naomi gbọ́ tí wọ́n celebrate nínú palace, tí àǹtí wa ti gbé sórí afẹ́fẹ́ wípé the prince of the souls wípé is welcome. Wọ́n ní Queen Naomi wọ́n ní wọ́n kúrò nínú palace, wọ́n lọ sí Àkúrẹ́. Wọ́n ní bí convoy bàbá wa Erin ńlá bí wọ́n ṣe tẹ̀lé wọn lọ sí Àkúrẹ́ nìyẹn. Wọ́n nígbà tí wọ́n dé Àkúrẹ́, wọ́n ní kábíyèsí bá wọn sọ̀rọ̀ wípé kí ló dé tí wọ́n ń bínú, kí ló dé tí wọ́n kúrò nínú palace. Queen Naomi ní pé àwọn ò bínú, pé nǹkan tí kábíyèsí ṣe gangan ò ní pé kábíyèsí ò wà transparent. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní kì í ṣe nǹkan táwọn mọ̀ ń pa. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn pé bàbá wẹ̀rin ńlá ní àwọn ò mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀, báwo ni àǹtí wa ṣe ṣe? Ṣé àǹtí wa ló gbé oyún fúnra wọn ni àbí wọ́n bá àǹtí wa gbé oyún? Wọ́n ní kábíyèsí ní kì í ṣe nǹkan táwọn mọ̀ ń pa. Wípé gbogbo wọn dẹ̀ ní èyíkéyìí kò wọ́n bá bí ìbẹ́ta, wọ́n bá bí ìbẹ̀rin, kò sí ìkankan nínú wọn tó máa bá Queen Naomi gbé. Wípé olórí mansion èyí tí kábíyèsí rà fún wọn, ibẹ̀ ni wọ́n máa wà. Wọ́n ní Queen Naomi ní kì í ṣe pé nítorí pé àwọn fẹ́ kí wọ́n gbé tàbí kán gbénú palace làwọn sọ̀rọ̀ lé lórí. Wípé kí ló dé tí kábíyèsí fi ọ̀rọ̀ yìí bò fún àwọn, tí kábíyèsí ò jẹ́ káwọn mọ̀. Wọ́n ní kábíyèsí ní àwọn ò mọ̀ nípa ẹ̀. Ṣé kábíyèsí donate nǹkan ọmọkùnrin wọn fún àǹtí wa ni àbí wọ́n donate ẹ̀ hospital ní London àbó ti wà níbẹ̀ tẹ́lẹ̀? Torí kò yé mi, mi ò ní parọ́ fún yín, kò yé mi. Nítorí ọjọ́ tá a ṣeré àǹtí wa ní last week tán jókòó síbi táwọn èèyàn ti ń kí kábíyèsí gbogbo ẹ̀, èmi ò rí pàǹtí wa fẹ́ra kù. Yàtọ̀ sí yẹn, àwọn èèyàn kọ̀ọ̀kan sọ pé wọ́n ṣe surrogate mom ni. Even nǹkan tó bá jẹ́ pé surrogate mom ló bá àǹtí wa gbóyún, ó yẹ kí kábíyèsí lè sọ fún Queen Naomi, kò yẹ kí wọ́n fi ọ̀rọ̀ yìí bò fún wọn. Ẹ̀yin èèyàn lé àbí kí lẹ̀yin rò? Ẹ̀yin èèyàn lé, so bá ṣe ń sọ lọ ọ̀rọ̀ yìí ó ya èmi gan tí mò ń sọ gist, ó yà mí lẹ́nu. Nítorí pé a ní clue wípé àǹtí wa lóyún. So a lè sọ fún yín pàtó báyìí wípé ṣé àǹtí wa ló bí ọmọ yẹn fúnra wọn ni àbí wọ́n bá wọn gbé ọmọ. A lè sọ fún yín pàtó. Ṣùgbọ́n bí a ṣe gbọ́, wọ́n ní Queen Naomi ní kábíyèsí ò wà transparent. Ipa wọn ò mọ̀ nípa ẹ̀. Wọ́n ní kábíyèsí náà ní àwọn ò mọ̀ nípa ẹ̀. Ṣé àǹtí wa ń fi pamọ́ ni? A mọ̀. Ṣé kábíyèsí mọ̀ ń pè? A lè sọ. So a ní láti mú update gist wá fún yín láìpẹ́ tá bá ti gbọ́ everything. Torí àwọn kan sọ pé wọ́n bá wọn gbé oyún ni, wípé surrogate mom ló bá wọn gbóyún, a lè sọ. Àwọn kan ní wọ́n ń wọ aṣọ tó tóbi, wípé wọ́n dẹ̀ ti add weight, pé bóyá àwọn náà lóyún fúnra wọn, a lè sọ. A fẹ́ sọ nǹkan tá a mọ̀ fún yín. Ṣùgbọ́n bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n welcome ọmọ nínú palace. Prince ní inú palace kábíyèsí pé torí wọ́n jubilate. Wọ́n ní ṣe ni jubilation gorí jubilation nínú palace kábíyèsí. Wọ́n nígbà tí Queen Naomi dẹ̀ kúrò tán láwọn lọ royal mansion, wọ́n ní convoy kábíyèsí tẹ̀lé wọn. Wọ́n ní Queen Naomi ní kábíyèsí ò wà transparent, so wípé báwo làwọn ò ṣe ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ní kábíyèsí ní kò sí ìkankan nínú wọn tó máa gbénu palace pẹ̀lú Queen Naomi. Wọ́n ní Queen Naomi ní kì í ṣe torí pé kán gbénu palace, nǹkan tí àwọn fẹ́ òní káwọn lè trust ọkọ àwọn, káwọn lè mọ nǹkan tí ọkọ àwọn ń ṣe ní gbogbo ìgbà. Kì í ṣe pé káwọn máa gbọ́ láti ìta. And it's true, ẹ̀yin èèyàn lé. Tí ó bá ti di pé èèyàn ń gbọ́rọ̀ ọkọ èèyàn láti ìta, kì í ṣe nǹkan tó dáa. Kì í ṣe nǹkan tó dáa rárá. So ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìkan ló ń ṣẹlẹ̀ nínú palace bàbá wẹ̀rin ńlá.
ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé mo fi dá yín lójú pé a máa tọ pinpin ọ̀rọ̀ yìí a máa mọ nǹkan tó ṣẹlẹ̀ a dẹ̀ máa mú update wá fún yín láìpẹ́ a tún gbọ́ wípé àǹtí wa wọ́n bẹ kábíyèsí pé kí kábíyèsí gba gbogbo nǹkan tí kábíyèsí ti fún àwọn wípé ilẹ̀ tí Queen Naomi rí precious stone lórí ẹ̀ táwọn reject lọ́jọ́ sí kí kábíyèsí dá padà fáwọn. Ìgbà tí mo gbọ́ gist yẹn mo ní are you serious? Are you serious? Kábíyèsí gan ní kí ló ṣẹlẹ̀? Ṣé àwọn ńlá là ni àbí ojú ayé ló ti sọ? Ẹ̀yin èèyàn lé ṣérú nǹkan báyẹn possible nǹkan tó ti fún yàn. In fact gan wọ́n ní màmá West Ajayi ní kí Queen Naomi tètè lọ ṣe ìwé ilẹ̀ yẹn kó tètè lọ ṣe ìwé ilẹ̀ ní ìwé tiẹ̀ already ṣùgbọ́n wọ́n ní kó tètè lọ ṣe lórúkọ wọn. Ẹ̀yin èèyàn lé báwo lèèyàn ṣe máa sọ ọ̀rọ̀ báyẹn pé kán dá ilẹ̀ padà fún ẹ ilẹ̀ tó ti reject tó lófin tí wọ́n dẹ̀ fẹ́ lómi tán dẹ̀ fún wọn ńlẹ̀ tiẹ̀ ó tún wá ní kán dá padà fún ẹ ṣé ẹ ti rí báyìí ẹ̀yin èèyàn lé ṣé ẹ ti rí báyìí ogún yìí ṣáà ni ogún yìí ṣáà ni nǹkan tí Queen Naomi bá ti náwó gan báyìí àwọn náà ọ̀nà fẹ́ ẹ̀dẹ̀ mẹ́pẹ́ bàbá wo Erin ńlá wọn ò firú nǹkan báyẹn ṣeré wọ́n náà sọ̀rọ̀ gbáǹtí wa lórí wọn ní ilẹ̀kùn ni ẹ̀yin èèyàn lé even gan ẹni tí ò ríran gan ó mọ nǹkan tó tọ́ yàtọ̀ sí nǹkan tí ó tọ́ kí ló dé tẹ́yìn èèyàn máa ń ṣe báyìí ṣé ẹ rè é pé kábíyèsí ò mọ nǹkan tó ń ṣe rí kábíyèsí á wá gba nǹkan tó ti fún wọn á wá gbé fún wọn for what? Bí a ṣe gbọ́ nìyẹn o ẹ̀yin èèyàn lé àrà oríṣiríṣi làǹtí wa ẹ̀ ń dá àwọn èèyàn kan ní ẹ̀wọ̀n ọ̀jà mọ́ wọn ò ṣe wàhálà mọ́ torí ìyá onífá ni tí ò bá sí ìyá onífá nínú pálásì kábíyèsí wọn bá ṣe máa dára wọ́n ti mọ̀ pé kò sí nǹkan táwọn lè ṣe àṣírí àwọn máa tú ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn náà tí wọ́n ní ọ̀nkù Queen Naomi tó wà ní Australia ń bínú ipe Queen Naomi ò deserve gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálásì bàbá wẹ̀rin ńlá ipe kábíyèsí pé nǹkan tó ń ṣe fún un ò dáa ipe báwo làǹtí wáyé ṣe máa bímọ pẹ̀lú wọn tí wọ́n ní bu Queen Naomi gbọ́ ẹ̀yin èèyàn lé wọ́n ní ọ̀nkù wọn yìí bínú wọ́n ní kò ń ṣe nǹkan kékeré gbogbo àwọn gist yìí pátápátá la máa mú update wá fún yín very very soon tí a bá ti gbọ́ nítorí pé allegedly ni a gbọ́ tí àǹtí wa ìpọ́n bímọ ṣùgbọ́n allegedly a mọ̀ bóyá àwọn náà gbé oyún fúnra wọn àbí bóyá wọ́n bá wọn gbóyún ni gbogbo yẹn la máa mú padà wá fún yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko àtìlẹ́yìn òde ọlọ́run elédùmarè ọba aláàánú àṣàánú fún yín o gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o ní agbára Ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ o gbogbo ẹ̀yin ó subscribers àdúpẹ́ ẹ̀yin ní subscribers ẹ ṣé àdúpẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe àtẹ́ like ten comment gbogbo ẹ̀ lárí ọlọ́run elédùmarè àbá mi gbọ́wọ́ yín sókè ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní tọrọ mọ́ ẹ̀ ní wákẹ́sàkẹ́yìn aṣọ wò ní agbára ọlọ́run ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ yín ṣe àti èmi náà tí mò ń sọ̀rọ̀ yìí ní agbára ọlọ́run ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.